ẹ fi àwọn ọmọ yín sí ojú ọ̀nà ẹ̀sìn. Olùdarí Ile-eko Al-Robaany náà ni ó rọ àwọn òbí, olùkọ́ àti olùdarí Ile-eko Al-Robaany ìyún Muh'd Nafiu Muh'd Awwal Al-Robaany náà ni ó ti gba àwọn òbí àti alagbato ní ìmọ̀ràn láti fi ẹsẹ̀ àwọn ọmọ wọn sójú ọ̀nà ẹ̀sìn àti láti máa ṣe ohun ìwúrí fún àwọn ọmọ wọn. Ustauz Nafiu Muh'd Awwal Al-Robaany náà ni ó sọ ọ̀rọ̀ ọ̀hún níbi ayẹyẹ Walimotul Qur'an eléyìí tí ó wáyé ní ọjọ́ ketadinlogbon oṣù kejì ọdún 2022 ní Ile-Oluju ní ìpínlẹ̀ Ondo. Àbọ̀rẹ́ láti ẹnu akọ̀ròyìn wa tó wà níbẹ̀. Ọ̀ranyàn ni ìmáwá mímọ́ jẹ́ fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin. Ọjọ́ pàtàkì ní ọjọ́ ketadinlogbon oṣù kejì ọdún 2022 jẹ́ fún olùdarí Ile-eko Al-Robaany Ustauz Nafiu Awwal Al-Robaany níbi tí wọ́n ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí Ànábì Walimotul Qur'an àti ìfinijoyè. Ayẹyẹ náà wáyé ní Ile-Oluju ní ìpínlẹ̀ Ondo. Àwọn èèyàn tó péjú pésẹ̀ síbi ayẹyẹ náà ni òbí àwọn ọmọ oníwàlímọ̀, àwọn ọmọ ilé-ẹ̀kọ́ náà, àwọn tí wọ́n fẹ́ fi oyè dálọ́lá àti àwọn tí wọ́n wá fi ìjókòó yẹ́ àwọn onínáwó náà sí. Àwọn àfáà àti ìmáàmù gbẹ̀yìn níbi ayẹyẹ náà. Àwọn tí wọ́n fún lámì ẹ̀yẹ sọ̀rọ̀ nípa pàtàkì ohun tí wọ́n ń ṣe àti ẹ̀kọ́ tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ kọ́. Ẹ̀kọ́ tí mo lérò pé a lè kọ́ àwa mùsùlùmí tá a wà ní bíbẹ̀ àti gbogbo àgbáńlá ayé àti ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ Haúsá ní ilẹ̀ Ìgbò náà ni. Òun náà ni pé ká fi ẹ̀sìn dáadáa ká fi kọ́ ọmọ wa, ká fi ìmọ̀ Ọlọ́run àti tradition of Prophet Muhammad sallallahu alaihi wasallam ká fi kọ́ àwọn ọmọ wa kí a lè rèrè ní ọjọ́ ọ̀la àti ní ọjọ́ àlìkìyámà. Ẹ̀kọ́ tá a fẹ́ kí wọ́n kọ́ nípa ìjókòó yóò pọ̀ gan-an nítorí pé Al-Qur'ani ní laqad kana Rasulullahi uswatun hasanatun àwòkọ́ṣe dáadáa ara Ànábì wa Muhammad ẹni tá à ń sọjọ́ bí ẹ lé ní gangan ẹni tó yẹ ká máa wo àwòkọ́ṣe dáadáa ká máa wo ẹ̀kọ́ ara rẹ̀ láti fi kọ́ àwọn ọmọ wa ni. So Ànábì kírun, Ànábì gbààwẹ̀, Ànábì ṣe dáadáa sẹ́bí, ó ṣe dáadáa sára, ó yìí sin Ọlọ́run títí tọ́jọ́ kò fi dé. So àwòkọ́ṣe tá a lè kọ́ lára tá a lè dárúkọ tán kọ́lọ́n kó bá a ṣe kẹ́gẹ́ fún Ànábì wa Muhammad. Wọ́n kọ́ wa yí pé káwọn ọmọ wọn máa ṣe kí wọ́n máa kírun kó sì máa lọ ilé kéwú káwọn tẹ̀ nínú ìmọ̀ àti òye wọn. Ọlá láwùláwà láàpò wátá iná ìlẹ̀ Lérò pé yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo jàmáà mùsùlùmí. Ó ní pé gbogbo ẹni tó bá wá sí bíbá yìí lónìí tó bá rí bí àwọn ọmọ ilé kéwú bí wọ́n ṣe ń fi ìmọ̀ tí wọ́n kọ́ dára yóò máa wú àwọn míì lórí láti lè máa fọmọ wọn náà sí ilé kéwú. Olùdarí ilé-ẹ̀kọ́ náà Ustauz Nafiu Awwal Al-Robaany gba gbogbo àwọn òbí àti alágbàtọ́ nímọ̀ràn láti fi ẹsẹ̀ àwọn ọmọ wọn lé ojú ọ̀nà tó tọ́ àti láti máa fún wọn ní ìwúrí kí wọ́n bá lè tẹra mọ́ àti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn. Àkọ́kọ́ nípa ẹ̀kọ́ ni wípé Al-Qur'ani gangan ẹ̀kọ́ ni fún gbogbo àwa tá jẹ́ mùsùlùmí, fún gbogbo ẹni tó bá lè ṣe wàlímọ̀ fọmọ rẹ̀. Àkọ́kọ́ ni pé kò ṣe lásán, ó ṣe torí ọmọ, ó dẹ̀ ṣe torí Ọlọ́run, torí pé gbogbo ohun tá bá ṣe Ọlọ́run á fún wa lẹ́san. Owó tá bá ná lórí Qur'an kò lè já sásán, di pé Ọlọ́run ọba máa ń reward ẹni tó bá ṣerú eléyìí. Ó ṣe pàtàkì kí a mọ pàtàkì ẹ̀sìn wa kí a sì tọ́ àwọn ọmọ wa sọ́nà tó tọ́. Bukola Razak ló ń jábọ̀ fún KAFTAN television.